a ní mi lọ ṣe nǹkan mi wà bẹ̀rẹ̀. kò bóde inú ilé mi. bàbá wọ́n fẹ́ dalé wa rú ni na. parí símẹ́sítà ẹ̀ yìí ó ń stop school direct. jẹ́ iṣẹ́ tó lágbára ó pọ̀ ni. ó sọ pọ̀ sí dára lọ. gbogbo yín kẹ́ kó jáde inú ilé mi. tó bá dẹ́rù ewu tí ìbá ní kó lè lọ burú wọ sínágọ́gù. ọmọ ń na. ọjọ́ mẹ́ta lọ fi lù. pé irú ilé kó bá a sọ̀rọ̀ bíbá ẹ̀. ẹ padà gbọ́ kọ́ dún bẹ́ẹ̀. kẹ́ ẹ mọ̀ lẹ́jẹ̀ ríru kẹ́ ẹ mọ̀ pa ayé lójijì. wọ́n aláǹdì yẹn fárímẹ́ntì lè fẹ́. tó tó fẹnu rẹ tí n bá padà gbọ́ kọ́ dún bẹ́ẹ̀. ìka ló wà bára jẹ díẹ̀. díì sọ fún ẹ pé òun á lé ẹ dànù. àmì èyí tó ṣe yìí tó bá dé bí èmi gan máa lè dànù ni. ẹ wá ṣàbùdán tẹ̀ bá rí sẹ́gun. bá èmi wí wọ́n bá èmi wí. ọmọdé báyìí o ọlọ́mọ jẹ́ gbowó ara mi fa wàhálà síra mi lọ́rùn o lọ́la alálẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́ pa bẹ́ẹ̀ yín lẹ́ para.